Happy birthday to you, Muinat Atinuke Mojeed, the Otun Iyalode of Egbe Obayori, Obinrin Akile. Every 25th of December is all about you. Momsi Iroluwa, Momsi Aleya. We wish you long life and prosperity. Kókókókókókókókó. Muinat Atinuke Mojeed wọ́dà. Inú ilé ló bá wà wọ̀kọ̀ kan lé, ẹ̀yìnkùlé ló bá wà owó ọ̀dẹ̀ wò. Bó o bá ń yàtà pẹ̀lú olólùfẹ́ rẹ máa gbọ́ mi. Èní làyájọ́ ọjọ́ tá a bí ẹ sókè ìgbẹ́ gẹ́gẹ́ bí ọmọ tuntun ni àwọn ọ̀rẹ́ rẹ ṣe ní kí n wọlé agbára kí n gbóhùn sókè. Aya Awóde àtaya Sàká wọ́n ní kí n kí ẹ bẹ́ẹ̀ ni kí n kí ọ délé bàbá rẹ tí wọ́n ti bí ọ. Kálukú ló ní ọjọ́ bíi tiẹ̀. December 25 lọ́jọ́ ìbí ìwọ bọ́ sí. Ọ̀pọ̀ ló ti kú, ọ̀pọ̀ ló ti lọ. Ọ̀pọ̀ ní bẹ bí aláìsí, omi lẹ́ngbẹ̀yàn ló ti jẹ́ pé Elédùmarè tí wọn ò sí láyé mọ́. Mọ̀mísí Iroluwa, Mọ̀mísí Aleya, apá yín dúpẹ́ pé ojú yín tún rọ́dún ẹlẹ́kún nínú ọdún oore ńlá ni wà láìtàláì. Báyé bá ń jáyé, báyé bá sì ń jáyé o. Atinuke Mojeed ò ní mọ̀kòrò, ò ní ṣánkú, ò ní fèyí ṣàṣemọ lágbára Olúwa, ẹni ẹlẹ́ni ò ní gbàṣe rẹ ṣe. Omi kì í wọ́n pòrògùn, ọ̀dá owó kì í jólókun, ọ̀dá owó ò ní dá ẹ. Àwọn ọmọ ráyè ọkọ rẹ ò ní kú. Muinat máa dá gọ̀jọ̀gọ̀jọ̀, aya Mojeed máa dá gbọ̀dọ̀, máa dá ńláńlá nínú Olúwa. Ọmọ aráyè ò ní sọ ẹ́ mọ́lẹ̀ bí ọ̀bọ, ọmọ aráyè ò ní sọ ẹ́ mọ́lẹ̀ bí ọ̀gà. Mọ̀mísí Iroluwa ò ní ṣàṣetì, ìyá Aleya ò ní tẹ́, aya Mojeed ò ní tẹnugbó bí ọwọ́ láṣẹ Olúwa. Igba ọdún kan ni Aláàfin èdè yẹ́. Tá a bá jọ wà àkókò tó kéré, ta ló lè tiẹ̀ bí èmi? Ó yá mo gbéra, ó dìjẹ̀bú òde nílé tẹríba tí wọ́n ti bí ẹ lọ́mọ. Ẹ̀yin lọ́mọ ẹ̀gbọ́n mògún ará ìjàmọ̀, ọmọ rádé jagbára, ẹ̀yin la káṣọ sílẹ̀ kẹ́rù ó bọ́ lọ́ṣẹ. Ọmọ apèránṣẹ́ ìta ìjàmọ̀, ọmọ ló ní tẹ́ ìjòyè méjì pọ̀. Ẹjòyè méjì nílé baba tó bí yín lọ́mọ. Ẹ̀jẹ̀ dábùrèbè bẹ̀lẹ̀ jáwújalẹ̀. Ìjẹ̀bú ti kúrò lágbègbè lásán. Wọ́n pọlá pọ̀, wọ́n dìlú ńlá, wọ́n pọwọ́pọ̀, wọ́n tàn kiri. Jánu ilé, jánu oko, abúlé ìṣòwò ọmọ Ìjẹ̀bú ṣènìyàn. Ẹ̀yin ló máa délé tẹ́jí ó máa fàrán pòjò. Ọmọ bá rìn ilẹ̀ mìtìtì, ọmọ Ìjẹ̀bú alárẹ̀ ńlẹ̀, kábíyèsí aláyé jájì, kábíyèsí ọmọ bá Awùjalẹ̀. Aya Awóde àtaya Sàká, ọ̀rẹ́ méjì bí ọmọ ìyá, mo jẹ́ṣẹ́ tẹ́ ẹ rán mi. Bẹ́ẹ̀ bá fẹ́ ṣègbéyàwó, bẹ́ẹ̀ fẹ́ sọmọ lórúkọ, bẹ́ẹ̀ fẹ́ ṣèṣílé, bẹ́ẹ̀ bá fẹ́ ṣètò kú àgbà tó lọ́jọ́ lórí, àgàgà bẹ́ẹ̀ bá fẹ́ ṣàkànṣe wì fọ́mọ ọlọ́jọ́ ìbí, tẹ́ ẹ bá ń wá akéwì tó gbọ́n tó jinlẹ̀ nínú òye ẹ ké sí mi. Ẹ ké sí mi, ẹ pè mí sórí nọ́mbà mi kò béwu dé o. Ẹ tún lè tàtẹ̀jíṣẹ́ bẹ́ẹ̀ bá fẹ́, ẹ tún lè bá mi sọ̀rọ̀ lórí ẹ̀rọ ayélujára káwá gbé yín lárugẹ. Ẹ láìkí péjì mi lórí Facebook, ẹ lọ sórí Instagram, TikTok, ẹ tẹ̀lé mi. Aláàfin èdè lèmi jẹ́, ẹ subscribe sórí YouTube channel mi. Ọ̀fẹ́ ni bẹ́ẹ̀ ni kò gbówó dé, ká lè máa gbọ́ra wa nílẹ̀ gbàjí gan. Aláàfin èdè ilé yá, ìpàdé dijọ́ mi ọjọ́ re.